Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry ìjẹ́ ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti ìjẹ́mọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Lọ́jọ́ tòní, mo fẹ́ sọ̀rọ̀ lórí Japa. In recent years, oníkálukú ti mú opinion wọn wá lórí ọ̀rọ̀ Japa. Fún àwọn èèyàn tó wà labroad tó bá fẹ́ sọ̀rọ̀ nípa Japa, wọ́n ń try láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé kò rọrùn. Oníkálukú máa sọ gbogbo àwọn ìlàkàkà àdójúkọ tó ń là kọjá labroad. Wọ́n jẹ́ káwọn èèyàn mọ̀ pé kò rọrùn láti wá, pé tó bá make owó ní Nàìjíríà, òun láti rò pé méjì, which is lọ́pọ̀lọpọ̀ gbà aspect táwọn tó wà labroad máa fi ń sọ̀rọ̀ lélẹ̀. Léyìí tó jẹ́ pé lójú àwọn tó wà Nàìjíríà, ọ̀gọ̀rọ̀ àwọn ẹlòmíì rí gẹ́gẹ́ bíi pé tánàdì, pé èèyàn ṣe máa sọ pé kò easy. Tó bá yẹ pé kò easy kí àwọn tó wà labroad náà máa bọ̀ ní Nàìjíríà, ṣé wọ́n mọ nǹkan táwọn náà ń go through ní Nàìjíríà. Ẹ bá ní ká wo igun méjèèjì ló ní point. Igun méjèèjì ló ní point. But opinion tèmi lélẹ̀, àkọ́kọ́ fún àwọn èèyàn tó wà labroad, máa rọ̀ wá. Ẹ bá fẹ́ fún àwọn èèyàn ní advice nípa ọ̀rọ̀ Japa, ẹ má máa exaggerate ẹ̀. Tẹ́lẹ̀ mi bá fẹ́ sọ̀rọ̀ bó ṣe máa exaggerate ẹ̀, kò ń jẹ́ nǹkan tó wà appealing. Ẹlòmíì bí ó fẹ́ condemn pé kéèyàn máa wà pé kò easy bíbí bó ṣe máa make ẹ̀. Bẹ́ẹ̀ sì ni ẹlòmíì náà fẹ́ sọ pé ó sì better pé kéèyàn wá. Ẹlòmíì á make bẹ́ẹ̀ ni pé ó rọrùn. So exaggeration yẹn lèmi rí pé kó try láti work on ẹnikẹ́ni tó bá fẹ́ fún yàn ní advice, so that ẹni yẹn bá dé, ohun tẹ́ ẹ bá advice ẹ̀ tí kò bá lọ bẹ́ẹ̀ kò ní rí yín gẹ́gẹ́ bí ọ̀tá. Yẹn ni opinion tèmi fún àwọn èèyàn tó wà labroad tó fẹ́ sọ̀rọ̀ Japa. Fún àwọn èèyàn tó wà ní Nàìjíríà, ó pín sí méjì: ẹni tó lówó lọ́wọ́ àti ẹni tí ò ní. Fún ẹni tí ò lówó lọ́wọ́, ó máa difficult láti fún èèyàn bẹ́ẹ̀ ní advice nípa ọ̀rọ̀ Japa, torí ohun tó máa rò ní pé kò sí nǹkan tó ń fẹ́ lose, torí òun kò sí nǹkan tó fẹ́ lose, kò sí nǹkan tó ń bẹ̀rù. Ìyẹn fún ẹni tí ò lówó lọ́wọ́ tó ń gbà lérò pé òun fẹ́ Japa. Àmọ́ fún ẹni tí ó lówó lọ́wọ́, tẹ́ bá fẹ́ gbarú èèyàn bẹ́ẹ̀ ní àmọ̀ràn, ó wà bit dicey. Ẹni láti rò dáadáa. Fún àpẹẹrẹ, ẹni tó lówó lọ́wọ́ bí iṣẹ́ tó ń ṣe, ó lè make up to 500,000, 1 million lóṣù. Tẹ́ bá wo account ẹ̀ bí ó ní up to bí 20 million, 50 million, 100 million. Tẹ́ bá ní káwọn èèyàn fún èèyàn bẹ́ẹ̀ advice, nǹkan tí àwọn èèyàn máa sọ jù ni pé kí ló fẹ́ wá ṣe labroad. Pé Nàìjíríà kò fi bẹ́ẹ̀ bad tó yẹn náà. Iṣẹ́ wà òkè, pé kí ló fẹ́ ṣe labroad. But tí bá ní kí n sọ̀rọ̀ lé lórí, ẹni tó náwó lọ́wọ́ tó wà Nàìjíríà tó wá ń gbà lérò pé òun fẹ́ Japa, ó lè Japa pẹ̀lú owó tó ní, torí ọ̀tọ̀ lówó tí reason ẹ̀ tó bá tó bí 5, ohun tí máa sọ fún ni pé ohun tí máa bèrè lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ ni pé kí ni reasons ẹ̀. Tí àwọn reasons ẹ̀ bá tó bí 5, ó lè Japa. Kò ń ṣe owó nìkan ni èèyàn fi ń Japa, nítorí pé èèyàn lówó lọ́wọ́. Ẹni tó lówó lọ́wọ́, fún àpẹẹrẹ, ẹni tó lówó lọ́wọ́ tí kò ní peace of mind ní Nàìjíríà, bí irú agbègbè tó ń gbé àbí ibi tó wà, kò ní peace of mind, which is the priority fún gbogbo èèyàn láyé, láti lè ní peace of mind. So tẹ́ bá ń sọ fún rẹ ní bẹ́ẹ̀ pé kó má travel nítorí ó make enough money, tó bá padà kú, gbogbo owó tó make náà àbò owó tó wà ní account ẹ̀, what for? So owó téèyàn bá náwó lọ́wọ́ to get a peace of mind, ó worth láti trade owó tó ní for peace of mind. But the only ọ̀rọ̀ ìyànjú mi fún èèyàn bẹ́ẹ̀ ni pé ó ń láti so responsible fún decision tó bá take, and kí àwọn reasons tó fẹ́ fi take such decision kó tó bí 3 sí 5, so that tó bá dé irú ìlú òyìnbó tí ìkan àbí méjì náà reasons yẹn
tí kò bá wá sí ìmúṣẹ kò ní weigh down, a lè move on. Bóyá nítorí ọmọ wà ní ara àwọn reason tó fẹ́ fi relocate, bóyá nítorí peace of mind, bóyá káwọn reasons yẹn ṣáà pọ̀. Kó má jẹ́ pé òun fẹ́ make owó nìkan, torí tó bá dé ìlú òyìnbó, torí òun lówó ní Nàìjíríà, tó bá dé ìlú òyìnbó tó bá make owó máa wé, tó bá dẹ̀ jẹ́ pé nítorí ọ̀rọ̀ owó nìkan la fi fẹ́ fi ṣe japa, ìyẹn ni mo lè condemn yàn. Torí àtẹni tí ò lówó lọ́wọ́ náà, tó bá jẹ́ nítorí kéèyàn make owó nìkan ló fẹ́ fi ṣe japa, tó bá débi tí ò bá make owó, ó máa wà a bit difficult, kò ní rọ̀ lọ́rùn. But tó bá yẹ pé àwọn reason téèyàn fẹ́ fi japa ó pọ̀, a ní láti fúnrú àwọn èèyàn bẹ́ẹ̀ ní listening ear, ká gbọ́n wọn, ká hear wọn out. Yálà wọ́n náwó lọ́wọ́ o, yálà wọn ò lówó lọ́wọ́. So ọ̀rọ̀ ìyànjú tèmi lélẹ̀ fún gbogbo èèyàn bẹ́ẹ̀, they should be responsible for their decision. In case tó bá dé bíbí tí ò bá work out, ṣé wọ́n máa lè forgive ara wọn, ṣé wọ́n máa lè padà sí Nàìjíríà láti bounce back. Òun ni ọ̀rọ̀ ìyànjú tí mo ní kí n mú wá lọ́jọ́ tèmi. Tí ẹ bá find ọ̀rọ̀ ìyànjú yìí useful, ẹ jọ̀ọ́ ẹ show mi ní love lórí social media handle mi, Facebook, YouTube, TikTok and Instagram. Ẹ bá mi like, ẹ comment, kẹ́dẹ̀ share pẹ̀lú àwọn èèyàn. Eléyìí ò ní ná yín lówó, àmọ́ kó lè jẹ́ ọ̀rọ̀ ìwúrí fún èmi náà. Ẹ ṣé gan.